a ní 400,000 bí by 400,000. Ẹ wò ẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó tiẹ̀ ṣe ní gbogbo yẹn kó dúpẹ́. Iṣẹ́ ọ̀sẹ̀ yìí ọwọ́ àṣẹ̀ṣẹ̀ ó tún gbọ́rọ̀ díje lọ́mọ gbòòrò sí sọ́ni lọ́lá Jesus Christ lọ́lá agbára Olúwa lọ́lá àwọn ẹ̀mí mímọ́ lọ́lá àwọn áńgẹ́lì gbogbo Ọlọ́run ó pèsè ẹ̀ṣẹ̀ ìdíje bẹ́ẹ̀ ṣe lérò lọ bàbá ọpẹ́ bàbá ẹ ṣé o kò ní ìdíbàjẹ́ fún yín o ẹ ṣé o ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ fún mi òkú tí ọlọ́dẹ fún mi ẹ ṣé o lè ní àtọ̀nà yín ayọ̀ ni o àtọ́mọ àtayá ayọ̀ ni o àti tí a máa gbọ́ ẹ̀rí ṣùkú ẹni tó ẹ̀rí ṣùkú kọ́nà báyìí lè rí tìdùnnú ayọ̀ láwọn ẹ̀ṣẹ́ àwọn àjẹ tó bó ṣe wà á dá sí àtúnkọ́sà pátí dáadáa ọ̀tá mi ò ní lè wá síbi jọ́nà àwọn ọ̀rẹ́ rẹ̀ á jùlọ ayọ̀ pẹ̀lú girama ní pápá tí gbogbo owó òkùnkùn ló bá àtúndọ̀ táàtù mú jọ́ múkẹ̀múkẹ̀ tí ọdún ọmọ ẹlẹ́dùnmọ̀ rẹ̀ wọ́n fẹ́ náà. Adúpẹ́ àgbàdo ọmọ adúpẹ́ bàbá àgbàdo ọmọ afẹ́ kọ́dà wọ́n tún gbà ìwọlé ṣọ́ọ̀ṣì ní irú ọ̀sẹ̀ tí ní àjáde wọlé òní wọ́n tún gbà ìwọlé ṣọ́ọ̀ṣì ní irú ọ̀sẹ̀ tí ní bá kárí ìwọlé ṣọ́ọ̀ṣì ní irú ọ̀sẹ̀ tí ní irú ọ̀sẹ̀ tí ní lórí iṣẹ́ yìí o. Ọba mímọ́ aleluya ògo ní fún wa. Ẹ̀yin lovers ẹ pẹ̀lẹ́ ẹ ti ẹ̀kọ́ gbà sí wọn náà ẹ gbà sí wọn náà 100,000 ẹ gbà sí wọn náà 100,000 ẹ gbà sí wọn náà 100,000 ẹ wò dán. Wọ́n wí bẹ́ẹ̀ sí táyé bẹ́ẹ̀ náà ẹni tó wí bẹ́ẹ̀ náà lọ darí mi sí èmi ò hàn ó ní bo Màgbàlá Gabriel ló ní ìmọ̀ ó lóun tọ̀ sọ́nà ó sì sì bẹ́ẹ̀ ló tọ̀ aleluya o. This 140,000. Mo bá ń sáré ka ilé sáré máa ń kà máa ń kà. Ó ka ilé náà ẹ̀kọ́ fún bọ́ọ̀bà mọ́. Torí mo ń bọ̀ ẹ̀jọ̀. Tú tó kú lélẹ̀. Ẹ̀yin náà 40,000. Hello, ma'am.
God bless you, ma. Sorry to the one, ma. Yes. Yes, ma. For 40, you ma. God bless you, ma. Oh, yeah, mommy, 40 can you? Yes, ma. Yes, ma. Ẹ ṣáàtì ẹ̀dá kó fún wọn náà ẹ tábà tí wàá gbà kún àwọn àmọ́ bó ṣe máa jẹ́ ẹ̀ǹpá tí lọ gbà mà tábà tí wàá gbà kún sìn àwọn bó ṣe máa jẹ́ mà. Irọ́ wọn ẹ̀wọ̀n ní kí wọ́n lọ kí wọ́n bọ̀. Yes ma, ẹ ṣé mọ́mì, thank you mọ́mì, ẹ ṣé mọ́mì. Lovers all over the world. Lẹ́yìn tó ṣù yìí ó tún di oṣù tó ń bọ̀ àwọn wọ̀nyí afẹ́rẹ́ result wọn but 140,000 àǹtí ìtìrí 600 tí wọ́n. Ògo ni fún Jésù. Màmá ìtì ní 140,000 lọ́wọ́. Màmá ìtì ní 140,000 lọ́wọ́. Màmá iná ti ní 140,000 lọ́wọ́. At least ohun tí màmá yìí nílò sí ẹ ṣí fún yín díẹ̀ mọ́. Ó tó bẹ́ẹ̀ ohun tí wọ́n sì nílò sí is 360,000. Títí gbé òkè wọn. Ní tí wọ́n sì nílò sí is 360,000 naira. Àwọn ẹ̀gbọ́n tẹ̀ ti ń donate. Ẹnìkan ti send 20,000. Ẹnìkan send 10,000 lẹ́ẹ̀kan. Ẹnìkan send 20,000 again. Ẹnìkan wá send 20,000 again. Ó jẹ́ 50,000 naira. Ó ní báyìí. Ó ní báyìí. So God bless you. Lẹ́yìn tó ṣùrí, that will be next month. Káwọn màmá yìí kan rẹ́rìn lọ. Ntí màmá yìí nílò sí 360 làwọn nílò sí. Ntí màmá yìí nílò sí wọ́n nílò 560 sí. Ntí màmá yìí nílò wọ́n nílò 460 sí. 560, 360. Gbogbo nǹkan nílò about 1.5 million ṣá. Orí yóò ní gbàgbọ́. Nínú donation wọn tá a lọ gbà 4,000 naira tó kù lẹ́rìí. The fact that jẹ́ báyìí fi kún lórí. This is 141,000. Ṣáàjẹ́ báyìí fi kún lórí. So nínú donation wọn tá a lọ gbà 1,000 naira tó kù lélẹ̀. So báyìí wọ́n ti ń donate fún wọn. Mo ń bọ̀ àti rí 20,000 méjì. Àti rí 10,000 bọ̀. A ti gbìyànjú gan lọ́pọ̀lọpọ̀. 1,035,000 lọ́dọ̀ bàbá yìí. 1 million naira and 35,000. 1 million naira lẹ́nu àná sáàárọ̀ yìí. Lẹ́nu ìrọ̀lẹ́ nìyà òwúrọ̀ ní àwọn ẹ̀rọ lẹ́nu àná sáàárọ̀ ìyálọ́gba ní ọ̀dáwó yẹn. Kí ló ṣe màmá yìí gangan? Kí tó ṣe màmá yìí rè wọ́n lọ́wọ́ ẹ̀fọ́? Ẹ kó orí dání kẹ́fì àwọn èèyàn. Ọmọ Nàìjíríà ẹ ṣé o, ẹ dákun ẹ ṣé o. Ẹsẹ̀ ni o, ni wọ́n ti kódà ọdún méjì mò ń gbé mara kìíní mi mọ́ tí mo lè ṣe lọ́jà sọ pé ní ìgbọ́dọ̀ tí ọ̀pẹ́ mọ́ kí mọ́ ọ̀tá mi mọ́ bá tí ìgbọ́dọ̀ lé mi. Ní dọ́tọ̀ ó tún sọ débi pé kíákíá bí kí mọ́ lọ lé jọ náà ṣùgbọ́n mo mọ̀ fẹ́ sáré sí mo mọ̀ fẹ́ rí sí. Kí n tó ibi ọmọ tó tì mí wá sí pípé ọmọ bíi Àgbàlá Gabriel bá wọn tí mo ti ń fi ọdún kẹrin tí mo ti ń ka ìmọye ṣọ́ọ̀ṣì ni mo lọ. A ní 400,000 bí báyìí 400,000. Ẹ wò ẹ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó tiẹ̀ ṣe ní gbogbo yẹn kó dúpẹ́. What's up,
tí ó òye sáré dáadáa wọ́n rẹ̀ lè fi tí ó ìbàjẹ́ olùwárọ̀ ni ó àyíṣẹ́ olùwárọ̀ ni ó wọ́n ti kó ìjọ ọmọ ọdún lọ́wọ́ tí a kọ́ ìlọ́dọ̀ olúwa ni ó ẹ̀ẹ́dì rí ṣùgbọ́n ẹ̀ẹ́dì rí ṣùgbọ́n ẹ̀ẹ́dì rí padà ìyá àtọ̀lẹ́ ọmọ ìgbà yóò ní ó. Mo kàn ní ọmọ dojúbolẹ̀, ní ọmọ dojúbolẹ̀, iṣẹ́ ìrọ̀sẹ̀ yìí, ọwọ́ àṣẹ̀ṣẹ̀ ó tún gbọ́rọ̀ díje lọ́mọ gbòòrò sí sọ́ni, lọ́mọ gbòòrò sí sọ́ni, lọ́lá Jesus Christ, lọ́lá agbára Olúwa, lọ́lá àwọn ẹ̀mí mímọ́, lọ́lá àwọn áńgẹ́lì gbogbo, Ọlọ́run ó pèsè ẹ̀ṣẹ̀ ìdílé pèsè lé òru bàbá. Ọpẹ́ bàbá ẹṣẹ́ o, ẹṣẹ́ kò ní bíbàjẹ́ fún mi o, ẹṣẹ́ o, ẹṣẹ́ o, ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ lọ́wọ́ fún mi o, ẹṣẹ́ o, lè ní àtọ̀nà yín ayọ̀ ní o, àtọ́mọ àtayá ayọ̀ ní o, àti tí a máa gba ẹ̀rí ṣùkú, ẹni tó ẹ̀rí ṣùkú, kọ́nà àbá ìwé rí, ti dùnú ayọ̀ láwọn ẹṣẹ́, àwọn àjẹ tó bó ṣe wù á, á dà sí àtúnpọ̀sà pàtí dáadáa, ọ̀tá kò ní lè wá sí níjọ́ náà, àwọn ọ̀rẹ́ rẹ̀ á jùjọ ayọ̀ pẹ̀lú girama ní pápá tí gbogbo owó òdòdó ló bá àtúndọ̀ táàtù mú bí ó mú kẹ̀mú ọdún ọ̀rọ̀ lẹ́dùn àwọn ọmọ adúpẹ́ àgbàdo ọmọ adúpẹ́ bàbá ọmọ afẹ́ kódà ìwọ tún gbà ìwọlé ṣọ́ọ̀ṣì ní irú ọ̀sẹ̀ tí ní àjáde wọlé òní ó tún gbà ìwọlé ṣọ́ọ̀ṣì ní irú ọ̀sẹ̀ tí bá kájà ìwọlé ṣọ́ọ̀ṣì ní irú ọ̀sẹ̀ tí ní irú ọ̀sẹ̀ tí ní lórí iṣẹ́ yín o. Ọba mi máa aleluya ògo ní fún wa. Ẹ̀yin lovers ẹ pẹ̀lẹ́ ẹ ti ẹ̀kọ́ gbà sí wọn náà ẹ gbà sí wọn náà ní 100,000 ẹ gbà sí wọn náà 100,000 ẹ gbà sí wọn náà 100,000 ẹ wò dán ẹ wò dán. Wọ́n wí bẹ́ẹ̀ sí ti ayé bẹ́ẹ̀ náà ẹni tó wí bẹ́ẹ̀ náà lọ darí mi sí èmi ò máa ó ní gbowó màgbàlá Gabriel ló ní ìmọ̀ ó náà wọ́n tọ̀ sọ́nà ó sì sì bẹ́ẹ̀ ló tọ̀ hallelujah o. Ṣé kò kọjá ní ayé wa ṣé o kí ṣe o ọmọ aláìsàn 40,000 this 140,000 mo bá ń sáré ta ilé sáré ń kà lọ́nà. Ó gba ilé náà ẹ̀kọ́ fún kọ́kà mọ́ torí mo ń bọ̀ ẹ̀jọ̀. Tú tó kú lélẹ̀ ẹ̀yin náà 40,000. Hello ma, God bless you ma. Sorry to lewa ma. Yes ma. For 40 you ma. God bless you ma. Oya mami 40 kan lele. Yes ma. Ẹ ṣáà ti ẹ̀dá kó fún wọn náà ẹ tábà tí wàá gbà kún àwọn àmọ́ bó ṣe máa jẹ́ ẹ̀ǹpa tí lọ gbà mà tábà tí wàá gbà kún sí àwọn bó ṣe máa jẹ́ mà irọ́ wọn ẹ̀wọ̀n ní fún ẹ̀rọ lọ́kì wọ́n bọ̀. Yes ma ẹ ṣé mọ́mì thank you mọ́mì ẹ ṣé mọ́mì lovers all over the world lẹ́yìn tó ṣù yìí ó tún di oṣù tó ń bọ̀ àwọn wọ̀nyí afẹ́rẹ́ result wọn but 140,000 àǹtí ti rí 600 tí wọ́n ògo ni fún Jésù mọ̀mọ́ ìtì ní 140,000 lọ́wọ́ mọ̀mọ́ ìtì ní 140,000 lọ́wọ́ mọ̀mọ́ iná ti ní 140,000 lọ́wọ́ at least ohun tí mọ̀mọ́ yìí nílò sí ẹ ṣí fún yín díẹ̀ mọ́ ó tó bẹ́ẹ̀ ohun tí wọ́n sì nílò sí is 360,000 títí gbé òkè wọn ní tí wọ́n sì nílò sí is 360,000 naira. Àwọn ẹ̀gbẹ́ tẹ̀ tí ń donate ẹnìkan ti send 20,000 ẹnìkan send 10,000 lẹ́ẹ̀kan ẹnìkan send 20,000 again
ẹnìkan wá send 20,000 again 50,000 ó jẹ́ 50,000 naira ó ní báyìí ó ní báyìí ó ní báyìí so God bless you lẹ́yìn tó ṣù yìí that will be next month káwọn mọ̀mọ́ yìí kan rẹ́rìn lọ ní tí mọ̀mọ́ yìí nílò sí 360 làwọn nílò sí ní tí mọ̀mọ́ yìí nílò sí wọ́n nílò 560 sí ní tí mọ̀mọ́ yìí nílò wọ́n nílò 460 sí 560 360 gbogbo nǹkan nílò about bóyá 1.5 million ṣá orí yìí ò ní double. nínú donation wọn tá a lọ gbà 4,000 naira tó kù lẹ́rìn the fact kan jẹ́ báyìí fi kún lórí this 141,000 ṣáàjẹ́ báyìí fi kún lórí so nínú donation wọn tá a lọ gbà 1,000 naira tó kù lélẹ̀ so báyìí wọ́n ti ń donate fún mo ti rí mo ń bọ̀ àti rí 20,000 méjì àti rí 10,000 bọ̀ a ti gbìyànjú gan lọ́pọ̀lọpọ̀ 1,35,000 lọ́pọ̀ báyìí 1 million naira and 35,000. 1 million naira lẹ́nu àná sáàárọ̀ yìí lẹ́nu ìrọ̀lẹ́ nìyà ìrọ̀ yìí náà lẹ́nu àná sáàárọ̀ ìdálọ́gba ní ọ̀dáwó yẹn kí ló ṣe màmá yìí gangan kí tó ṣe màmá yìí rè ó náà ẹ kó oyin dání ẹ kó oyin dání ẹ fi àwọn èèyàn. ọmọ Nàìjíríà ẹ ṣé o ẹ dákun ẹ ṣé o ẹsẹ̀ mi o ni wọ́n ti kódà ọdún méjì mò ń gbé mára kìíní mi mọ́ tí mo lè ṣe lọ́jọ́ aṣọ pépé ní gbọ́dọ̀ jọ ọpẹ́ mọ́ kí n mọ ọ̀tá mi mọ́ bà tí n gbọ́dọ̀ lé mi ní dókítà ó kù sọ débi pé kíákíá bí kí n mọ́ lọ lé ń jọ́nà ṣùgbọ́n mo mọ fẹ́ sáré sí mo mọ fẹ́ rí sí kí n tó ibi ọmọ tó tì mí wá sí pípé ọmọ bí Àgbàlá Gabriel bá wọn tí mo ti ń fi ọdún kẹrin tí mo ti ń fi àìmọye ṣọ́ọ̀ṣì ni mo